Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún yín. Ẹ wo pẹ́pẹ́yẹ pọnmọ ẹni ló jáde tó tún pẹ́pẹ́ àṣírí. Àwọn àṣírí wo lẹ́nu YouTube gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni tó bá yẹ gbígbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá subscribe kí like comment kẹ́ share ẹ lè máa jẹ wá àǹfààní content nígbàkúgbà lórí èkó ìtàwá fìdí tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ ìta máa play wí fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́kọ̀ọ́. Ó ní Olú Alo ìyàwó ẹ̀ ni wọ́n ní oògùn ni mo ti play ẹ̀ fún yín tẹ́lẹ̀ mi ò ní go into that one again. Ìwọ tó o bá tí ì gbọ́ go back to my page. Ìwọ tí ó bá jẹ́ bàbá tí ò bá yé ẹ Abímbọ́lá Sódé good evening. Tí ò bá go back lọ wò lórí page mi or other place or everywhere. But I want us to look at first and foremost ẹ jẹ́ àgbọ́ nǹkan tí ẹ jẹ́ àgbọ́ reply Pastor Olu Alo ó láwùn gbàgbọ́ kọ́ báyìí mo ní ó ti di woro sí woro mo rẹ́rìn mo yẹ ẹ máa gbá wọn wòlíì o ẹ máa gbá wọn wòlíì o àwọn wòlíì wa so ẹ jẹ́ look at it tàwa look at it tán. My wife addressed what happened on your wrote me show yesterday. There are few things he doesn't understand and I will explain to him. And gbogbo yin agbo. And then my wife lastly my wife treat ọ̀rọ̀ Yetunde Elebu ibo. So kini mi ò lè rẹ́rìn. Mi ò lè rẹ́rìn èèyàn mi mo kàn rẹ́rìn ni pé ẹ gbà mí o. Ẹ gbà mí o báwọn bíbù yìí oh my god ẹ máa gbọ́ nísìn oh sorry oh okay mi download kíní yẹn. Was it fulfilled? Orí ìrántí President Tinubu níbi ọdún díẹ̀ sẹ́ ní ìtẹ́ ní ìmọ̀ tó ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà. I don't know what's wrong with us in Nigeria. Ẹ tó rí ìrántí bàbá gbogbo èèyàn tó rí. All the vision has been seen. Wọ́n dà ní kí ní tí ìṣetán láti bá wọn sọ̀rọ̀. I'm not ready to speak to anyone. Torí mi jẹ wọ́n lọ́rọ̀. Because I hold no one any explanation. Ìran tó rí tí President Tinubu tó ní kò lè dé ìjọba ṣe bó lè ti wà níjọba yìí. Tí ò bá múra yóò tún ṣọdún mẹ́rin. If it's not careful, we will rule another 4 years. Gbogbo àwọn tó orí ìran bukú sí Buhari. So ìran kan wà ìran bukú. Sílẹ̀ Yorùbá ti pẹ́ ìran tó rí kí Yorùbá ò tí ì ṣe báyìí. Olú Alo ìran bukú wà. Ṣé ẹ tiẹ̀ mọ̀ pé máa rí ìran burúkú? Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa dé ẹ máa mú o. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n rí ìran burúkú? Oh, alaye love thank you jọ. Wọ́n ló rí ìran burúkú sí Buhari. One has not been fulfilled till now. Ṣàbẹ̀wò pé àwọn nǹkan yẹn tí máa ń kó lórí íńtánẹ́ẹ̀tì. Ó sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan. Ọ̀sán the man of God. Mo ní wòlíì kan tán ló lo ìyàwó ẹ̀ ó lò ní o. That one prophet that people were after him that he used his wife that he actually used his wife. Oníṣẹ́ tó lórí burúkú ní gbogbo yín nígbà tẹ́ ẹ fi ẹ̀mí Ọlọ́run sílẹ̀. Báwo lẹ ṣe fẹ́ rí ìmọ́lẹ̀? I say you are all unfortunate people when you left the spirit of God. How you going to see the light? Mo ní ó kọ́lẹ̀. He says write it down. Kó lè mọ̀ pé Ọlọ́run rán mi. For you to know that God sent me. Ibi ìyàwó ẹ̀ farapamọ́ sí. Where the wife is being Tó fi kept. jẹ́ ìrora tó ń kú lọ àṣírí ibẹ̀ máa tú. Where the wife is kept or where the wife is and she's in pain, she's dying, the secret will be exposed. Sọ fún pásítọ̀ yẹn last month. I told that pastor last month. Nígbà tá a máa wọ̀ this month. That I'm going to check it this month. Ọ̀rìn ló tú àṣírí. It was Maureen Badijo that exposed, that traveled all the way to where the wife is and God her. Ó sì sọ fún Maureen jẹta pé Maureen pẹ̀lẹ́. I told Maureen 3 days ago. Lórí ohun tó sọ yẹn òótọ́ ni o.
that what you said, that it is true, he used his wife. ẹ máa gbọ́ reply o. Let him come and arrest me. Àwọn ẹ̀mí búburú, àwọn ẹ̀mí àfọ̀ṣẹ wọ̀nyí. All these evil spirits, the spirit of soothsayers. Mo sọ fún yín ní bóyá. ẹ̀yin gbogbo èèyàn ṣé ẹ rí i pé àwọn bíbù yìí ń tú àṣírí ara wọn indirectly. Ó ní ẹ̀mí àfọ̀ṣẹ. Ẹni tó bá yé ó yé o. Ó ní àwọn ẹ̀mí Olú Alo ló lò ìyàwó ẹni. Ó irọ́ ni o, òótọ́ ni o, ẹ̀mí àfọ̀ṣẹ. So ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti gbọ́n, tẹ́ ẹ̀ bá ti rí ọgbọ́n kọ́ nínú gbogbo dírámà tó ń lọ yìí. Ire náà máa ń gbógun tì. They wage war against good things. Mo tó bá ti rí ẹni tó máa ń gbógun tì rẹ láyìíká àti agbègbè ẹ. Anyone you see that wage war against good things around you. Mọ̀ ẹ́ pé ìwọ kọ́ ló kórìíra. No, but it is not you, but they hate. Ní tó wà nínú ẹ̀ ló But kórìíra. it is what is in you. Ẹnìkan sọ fún mi lánàá onípàtọ̀ kan ó ló ń bú mi ó ló ń sọ pé ní òjò kòkò mo ń lò mo ní mo fa àwọn ilé kóòtù Ọlọ́run I lọ́wọ́. said, give them to God's court. Àwọn tó lo ẹ̀mí Ọlọ́run á rí tó mọ̀ pẹ̀yìn. Those that are using God's spirit will see their hand. Ẹsẹ̀ ìbíẹ̀ sí wọn ẹ máa rí tó mọ̀ pẹ̀yìn. You will see what we hand them. Ọjọ́ ń pọ̀ tí mo máa pe gbogbo àwọn. Wọ́n ní níbo Olú Alo gbé sítórì lọ, wọ́n ní níbo ìyàwó ẹ̀ wà àti ọmọ ẹ̀. Àníwọ̀n lẹ̀mí burúkú, àní kì í ṣẹ̀mí burúkú lọ́lọ́, wọ́n ní wọ́n ń ṣoògùn. Níbo ìyàwó àti ọmọ ẹ̀ wà, ṣé òun ni ánsà ni? In the last 5 months wọ́n ti ń pariwo níbo ìyàwó àti ọmọ ẹ̀ wà, ṣé o mọ ibi tí ìyàwó àti ọmọ ẹ̀ wà ni? So ánsà ẹni ẹ̀mí búburú. So agbára àfọ̀ṣẹlẹ̀ ń lò ẹ̀gbọ́n àwọn tó sọ ló ní wọ́n lágbára àfọ̀ṣẹ èmi nìkan kọ́ mo gbọ́ ṣé ẹ̀gbọ́n ni ó mo mọ̀ pé mo ti rẹ́ ní. Ẹlẹ́sìn àbáláyé. I will call the traditional. Ṣé ti gbọ́? Máa pe wòlíì. I will call the prophet. Máa pe àfà. And I will call Afa. Màá ní ká wá gbóhùn Olúwa. I will say they should come and hear the voice of the Lord. Káwá júwe ẹni gẹ́gẹ́ tó dé èèyàn lọ. They should describe the person that is Káwá a fún wa ní God. nǹkan tó ń pè ní àmì ènìyàn lọ. And they should give up the sign of the Eve that is called by God. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè jẹ́ ọmọ ìmọ́lẹ̀ tí ò ní mọ̀ pé ọmọ ìmọ́lẹ̀. There is no way you can be a child of light and you won't know that you are a child of light. Tájẹ bá wà bí kò pọ́sibù kẹ́ má rí sáyìn àjẹ́ níbí. If the witch is here, you will know that there is a witch here. So kò pọ́sibù kó mọ̀ pé sáyìn òkùnkùn lélẹ̀. So there is no possibility that you won't know that this is darkness. Torí pé wọn ò fẹ́ ire. Because they don't love goodness. Ní tó bá ti dá iṣẹ́ wọn ni pé ká kọjú ogun sí. Now what is to wage you against it? Ṣé àbọ̀rọ̀ pé àwọn nǹkan yẹn ti máa ń kó lórí íńtánẹ́ẹ̀tì? Or did you think that the internet will forget all those things? Bóun náà ṣe ríra àlàáfíà sí. Why don't they get a vision of peace? Àwọn ìran burúkú tí wọ́n gan rí fún wọn ní kánsẹ́lì Olú Alo, àwọn ìran burúkú tí wọ́n gan rí fún àwọn èèyàn nígbà tó ń ṣe kánsẹ́lì nǹkan. Ó dẹ̀ pé àsìkò tó tàbá máa gbá àwọn prọfẹ̀tì kan wá o. No support anybody o. Olúwa bó o ṣe rí mi. Ríra àlàáfíà sí Never Nàìjíríà. seen vision of peace to Wọ́n Nigeria. ríra àlàáfíà sílẹ̀ Yorùbá. Peaceful vision to Tẹ bá fún ìrìnàjò ọlọ́pàá àwọn ọmọ kéékèèké tó yẹ ká ẹ celebrate. Little one you ought to Àwọn tó yẹ ká rí bí àwọn bàbá gidi. Kó celebrate ẹ nígbà tí gbogbo àgbáyé ń béèrè lọ́rẹ̀ níbo ni ìyàwó àtọmọ ẹ wà sójú òtí ẹ ní Olú Alo kí ló celebrate lára ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kó celebrate ẹ celebrate ẹ fún kíni kí ló ṣe tí ò bá já láì ní tìjú ni wọ́n ṣe bọ́ọ̀ta kó clear ara ẹ. Ó nígbà tó bá tú àṣírí ẹ dé level yìí kó tó máa mọ̀ pé kó celebrate ẹ̀yin èèyàn ẹ̀ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ló ní kó celebrate òun kí ni kó celebrate lára ẹ̀ kí ló ṣe téèyàn kan ò ṣe rí jọ kí ló ṣe. Wọ́n ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ nígbà tí inú ilé your first constituency your wife tó ní sàkámàjẹ ènìyàn so kí ló fẹ́ celebrate lòun wàá gbọ́ díẹ̀ sí i. You be looking at them as Ẹ̀yin ọmọ wo ni ẹ sẹ́ndì ọ̀rọ̀ mi sí wọn pé mo sọ̀rọ̀ díẹ̀ pé mo ti ń bọ̀ fún wọn pé kò tí ì yá. I'm coming for them. It's
gbé jáde àwa máa analyze ẹ̀. Ẹ máa ṣẹlẹ́yà ara yín. Mo ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀yin pásítọ̀ yẹ ẹ ṣẹ̀ sí kú ni. Ẹ máa ṣẹlẹ́yà ara yín. Ẹ gbé jáde a máa analyze ẹ̀. Ó béèrè question lọ́wọ́ ẹni èèyàn wá síta ó ní yóò lo ìyàwó ẹ ó dẹ̀ dúró tí kò sá pamọ́ ìwọ wá ní pé kó celebrate yẹ pé kí jọ kí ni achievement yẹ o pé o kó àwọn èèyàn jọ so kí ni achievement yẹ abẹ́ẹ̀jẹ́ lọ park well celebrate yẹ for waiting lórí sàkámàjẹ yìí náà ó mà lágbára o. wọ́n mọ̀ pé ọlọ́run bẹ nínú ìjọ Christ Apostolic Church. CAC. ló àwọn bàbá wa wọn fẹ́ ru eléyìí o èmi orí mi ni màá ti kọ ìyà fún àwa gan wà mí láti drag ìyálà ìyá gbogbo ẹ̀yin wòlíì àwa gan dúró pa láti drag ìyálà ìyá gbogbo ẹ̀yin fake wòlíì àwa gan ò sá àdúró gidigba láti dín pẹ̀lú ẹ̀yin olóògùn wòlíì ọ̀rọ̀ á sweep yín out of our cyberspace kan celebrate yẹ anybody tó bá associate mọ́ ẹ ó yẹ kó kọ́wọ́ bojú ni ìwọ tó lè protect ìyàwó àtọmọ ẹ so ẹni bá sá wá sábọ̀ ẹ kí ló sá wá ṣe ẹ̀yin tó jẹ́ pé ẹ ń pa àgùntàn jẹ ẹ lè keep àgùntàn ẹ ń pa jẹ ni. sí orílẹ̀-èdè mi. you see good visions tonight. tí àwọn ọmọ kékeré bá ti ń bọ̀ àwọn bàbá gidi inú wọn máa ń dùn sí wọn ní ṣùgbọ́n àwọn yìí mi rí àwọn irú àwọn yìí mi rí wọn rí ká gbàdúrà fẹ́ nìkan rí pé ẹni yìí o ẹjẹ́ àfàdúrà lọ́wọ́. ṣé kìrìsìtẹ́nì nìyẹn. so ṣé kìrìsìtẹ́nì náà nìwọ náà ṣe lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ṣé kìrìsìtẹ́nì ni tí ìyàwó ẹ̀ ṣé kìrìsìtẹ́nì ni ṣe rí sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ ẹ bá mi power tap ní máa dùn ẹ bá mi power tap ṣé kìrìsìtẹ́nì báwo ni kí ni Jésù sọ ẹ jẹ́ lọ sí kìrìsìtẹ́nì tó ń sọ lọ wo what pastor mi ò support ẹ but what pastor Ṣẹ́gun did is according to Ephesians 5:11-14 ẹni bá wà ńbẹ̀ kó gbé kó fi sórí kíní ẹ wá ní kí ló Ọlọ́run ní ká má ní kankan ṣe pẹ̀lú any nonsense expose them Bíbélì ló sọ bẹ́ẹ̀ kò kọ́ bojú ó lò fìyàwó ẹ ó lò lòyàwó ẹ ni ìwọ ni ó wá kùkù wá sọ pé ó lòyàwó ẹ náà instead kò reply òun beat about the bush ó ní ibo níyàwó ẹ wà o lè sọ ọ̀hún títí ó mọ̀ pé wà tíyàwó ẹ ò sí ọ̀hún títí àṣẹ̀ṣẹ̀ lọ wà á yàtẹ̀ lọ ṣe tàwọn tú ẹ láṣìírí wá sọ pé kọ́ máa celebrate ẹjọ́ kí ló fẹ́ celebrate lára ẹ. anyway Pastor Ṣẹ́gun ló ń bá wí bọ̀ àwa wà ń bí láti analyse ẹ̀. ẹgbẹ́ ayé kìrìsìtẹ́nì nìyẹn. That's the way of life of a Christian. síbẹ̀ ni ká máa gbàdúrà fún ara yín. Bible say pray for each other. ó lẹ máa gbani níyànjú. He said exhort each other. tó máa gbà yín níyànjú kẹ́ máa ba yé àwọn aláyé jẹ́ kẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ ògo kẹ́ fògo ṣòfò so bíbélì tiyín nìyẹn bíbélì tiyín ni lórí amúnisìn. Somebody will have been forcing you to talk now. Why are you so angry in reply to Prophet Ṣẹ́gun now? Ẹ̀gbọ́n wọn ní kò sọ̀rọ̀ sókè wọ́n ní kò sọ̀rọ̀ so ó dùn ẹ́ ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn so ó dùn ẹ́ ṣe bó dáhùn látijọ́ yìí nígbà tó ju wáyà ó ju ògúlù tìlù ẹ́ ó ká ẹ lára ó sábọ̀ tàbí eku tó wà nínú ó gbére bọ̀ta ṣebí ó dáhùn látijọ́ yìí ó gbọ́ ilé tó ju ẹ dáadáa because ó gbé confirmation wọlé fún wa wọ́n ní olòyàwó ẹni wọ́n ní iṣẹ́ òkùnkùn ló ń lò so kí ló tún kù. And also ṣé ìtọ́ni náà ṣe yẹn. Are they correct? ṣé yẹn gan lè mú kẹ́lẹ́ṣẹ̀ yí padà. Can that make a sinner repent? ẹ̀dá Answer me. ṣé ó lè mú kẹ́lẹ́ṣẹ̀ change. Can that ṣé ó lè mú make a kẹ́lẹ́ṣẹ̀ ronú pé
pìwàdà. Can I make the sinner repent to accept Christ? Ṣé ìran èṣù wọn tán rí ẹ ṣé wọ́n fi ń pe àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run ni àbá fi ń lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run? The devilish vision they see, is it to bring people to Christ or to Bíbélì take jẹ́ them ìpè away? ó ní èpè ní fún yín láti tàpá sí ẹ̀. The Bible says, woe to you to go against causes. A ní bá wọn jà ṣùgbọ́n a fà wọ́n ní kóòtù We won't Ọlọ́run. fight them, but we Àwọn are. adẹ̀ máa ṣe tiwa lọ. Ẹ̀rẹ́gbẹ̀ tó ń bí wọn lọ. Don't you see the glory that they are angry of? ògo náà ó lò ìyàwó ẹ̀ náà lò òun ni ó dẹ̀ lógo tó ń bí ẹnu ìyàwó ẹ̀ lógo òun lòún lò gbogbo àti ìyàwó ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí sáyé ni gbogbo ẹ̀ bú síta gbogbo ògo tó bù yìí náà ò tí ì ju bíi 4-5 years náà Olú Alọ ògo tó ní wọ́n bínú yìí ògo tó ní wọ́n bínú yìí ìyàwó ẹ̀ lógo òun lòún lò and another prophet bíi tiẹ̀ ó bọ́ síta ó ní wo ó ní lóòótọ́ ni ẹjọ́ ìwọ ló máa sọ pé kò rí bẹ́ẹ̀ náà kò ní láti máa sọ ògo wo ló ń bí wọn nú ògo tí ìyàwó ẹ ní ológo òun àbí ẹ̀yin èèyàn náà let me dey hear am una dey there kọ́mẹ́ǹtì ẹ sọ̀rọ̀ ológo òun bí wọn nú báwo lèèyàn ṣe máa ní lórí ògo tó rọra bí èèyàn ló lo ìyàwó ẹ ní ìyàwó ẹ dẹ̀ sọ pé ó lòun wàá gbọ́ lẹ́nu bàbá ìyàwó ẹ sì mo gbọ́ ń bì kan wàá tún gbọ́ èèyàn ọwọ́ ló lòyàn ògo yẹn bí wọ́n nú ògo ló ń bí wọ́n nú ògo sàkábàjẹ́ yìí ń bí wọ́n nú ó mà ṣe o Jésù sọ pé ìjẹ́ òun máa bá ìgbàgbọ́ bí. Jesus said by their fruit we shall know them. Ẹ padà lọ èyí tẹ́ ẹ rò pé ẹ lọ padà lọ kẹ́ ẹ lọ ka bíbélì wọn ẹ lọ Olú Alọ lọ ka bíbélì ẹ dáadáa. So ẹni tó ń ṣe wá so ṣùgbọ́n ọ̀rọ̀ náà ṣe máa dàrú mọ́ wọn lójú nìyẹn. That is how the world is not the case again. Amen. Ó yẹ máa dàrú mọ́ wọn lójú nìyẹn. Lẹ́ni mo ti bí mo wọ́n bí mo ṣe máa ṣàánú báyìí. Ṣùgbọ́n nígbà tí mo rí àánú tí mo ti ṣe. But when I encountered this, I have told omijé dẹ̀ bọ́ lójú mi. tears rolled down ní from tí àwọn ọmọ èṣù tó ń pera wọn lọ́mọ Ọlọ́run. These are the devilish children that they call themselves sons of God. This is what they saw. Olúwa sọ pé ṣe fún mi sílẹ̀. God said, I told you. Mo sọ fún ọ. I told you. Máa wù mí lójú iṣẹ́. Don't look at me about work. Lóṣù yìí. This month. Gbogbo ẹ̀yin etí tó ń pè. All my ears leak. ẹ wo ẹ̀yin èèyàn mi ìfẹ́ gbọ́ gbogbo kàtìkàtì tó wí yẹn. Olú Alọ wọ́n ní o lò ìyàwó ẹ ni ìyàwó ló o lò òun. ẹ gbọ́ ilé ẹ tún gbọ́ ìfẹ́ ẹ gbọ́ kan sí. Honestly èmi expect ẹ̀ gbà tó bá máa dá Prophet Ṣẹ́gun lóhùn ó pè wọ́n lágbàyà oníran burúkú náà rí àwọn burúkú tí wọ́n rí ta ló bá ẹ rí àbí àwọn bá ń bá wa táàbùjọ ẹ̀yin ti YouTube ẹ̀yin ti fi TikTok ẹjọ́ ṣé wọ́n lóò ríran burúkú ṣé káwọn tó ti fún ní àwọn lámbà àwọn èèyàn tó ń lọ sọ́dọ̀ ẹ náà wọ́n ní ìran kan náà ló máa rí fún àwọn tó lọ sí kánsẹ́lì ẹ wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ náà ṣé wọ́n lóò ríran burúkú ni onípásítọ̀ Ṣẹ́gun ríran fún Tinubu ṣé wọn ò tí sọ prophecy tí ò come to pass ni so gbogbo prophecy tó sọ pátápátá ló come to pass. ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ ń lọ church Olú Alọ ẹ̀yin tí ó ṣe kánsẹ́lì fún ẹ̀yin tó ríran fún agbọ́ gbogbo wọn náà ṣé gbogbo wọn tó wọ́n rí ló lọ ni gbogbo ẹ̀kọ́ náà kọ́ ló ṣe because ẹ̀ kì í ṣe Ọlọ́run. And Bible make all of us to understand that we prophesy in parts. Kì í ṣe Ọlọ́run. Àwọn tí ò ní ìgbàgbọ́ tán ọmọrú Ọlọ́run tó ń sìn. Àwọn náà ń tẹ̀lé ẹ̀yin. Àwọn ló ní kẹ́ máa prophesy. Lamentation 3:7 sọ pé ń ta ló máa wí nígbà tí Olúwa wí. Ephesians 5:11 they have nothing to do with the fruitless deed of the darkness but rather expose it. God bless you my sister. Ọlọ́run á máa fún yín ní oore òun ni mo ti sọ fún ẹ lọ kà Ephesians 5:11-14 nǹkan tí Prophet Ṣẹ́gun ṣe ó ṣe according to the word of God. Àti gbogbo ẹ̀yin tẹ́ ní blogger kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ wọn
bíbélì ló ní ká ṣe is a complete book. Ó wá ní ògo tí ó wà questionable ògo tí ìyàwó ẹ̀ ló lòun àbá ó dà pé gan kẹtó gbé ọ̀sà yìí wá ẹ̀rọ dáadáa rárá ìyàwó ẹ̀ ló lòun so ẹ gbọ́ fi ẹ wo mo ní mo tẹ̀sí máa padà wá sí bíbáyìí mo ní nǹkan ẹyọ kan because mi fẹ́ pẹ́ lẹ́nìí bọ̀ mo kàn fẹ́ kí gbàtà àti oṣù bíi mẹ́rin àbí márùn mẹ́fà náà ti ń pè ẹ́ pé níbo ìyàwó ẹ wà ó rọ̀rọ̀ sọ látijọ́ yẹn o bọ̀ gbàtí Prophet Ṣẹ́gun tó ti ọ̀pá bọnú ẹ̀ tó sọ síta ń sìn ó fò jáde òní ó ríran burúkú eléyìí tí ìwọ náà ẹjọ́ wà ní ìwọ náà ríran burúkú ẹjọ́ ríran burúkú ni mélòó ni wọ́n ti rí mélòó prophet tó ti give tí ò ṣẹ ṣé kí n ṣí òpó lẹ̀ káwọn èèyàn máa pè wọlé kó máa sọ àwọn prophet tí wọ́n ti give tó ti sọ fún wọn tí ò ṣẹ ṣọlọ́run ni ẹ̀ kì í ṣe ọlọ́run bí àwọn tó sọ yín dọ́lọ́run ni you will only prophesy in part because ọlọ́run ò lè fi gbogbo nǹkan hàn wòlíì ṣé ní àwọn wòlíì tó bá ti sọ fún yín pátá ẹ̀ dírí báyìí green yellow ọlọ́run kan ló rán wọn ó wọ ẹjú ni àbí kó jẹ́ pé agbára òkùnkùn náà ń lò. Anyway ẹ jẹ́ a lọ ó ní mo ń lọ síbì kan màá àdírẹ́sì ní àná lórí program Rotimi Daniel they sent a video to me and he said something that is not correct. I'll correct that and I want you to listen to something so mo nǹkan ohun tẹ́ máa gbọ́ nísìn ohun Rotimi Daniel ni so mo fẹ́ answer àwọn kọ̀ọ̀kan kí n tó lọ síbi tí mò ń lọ so ẹ jẹ́ a gbọ́. Sorry. Mọ̀rí ìbàdí. lọ́wọ́ yìí mo fẹ́ inú mi bàdùn tí sista mọ̀rí ìbàdí jọba lè wà lórí live video yìí so that she will now understand ẹ̀kẹ́ pẹ́rẹ́ tó pè mí pé Rotimi o báyìí she will now understand the reason why I couldn't get back to her. The only mistake tí mo rí ṣe ni pé mo lọ sọ pé ń pè mí severally pé mi down low kìnnìkan empty evidence to the house today. Rotimi there is one thing I don't do mi ò ń parọ́ mọ́yàn gbogbo wọn ni mo bá báyọ̀ sọ mo máa ń ní evidence ẹ̀ máa gbé pamọ́ síbi kan torí ọjọ́ mi. You said something that ó fẹ́ kí inú wa dùn pé bá lè wà lórí live show àwọn èèyàn send ẹ̀ sí mi ìgbà tó dẹ̀ send ẹ̀ sí mi I listen to ibi tó jẹ́ tèmi mo kọ́ tẹ̀ I never gbogbo ẹni tó bá ń wò mí níbí báyìí mo challenge yín and yourself wrote mi ibi tí mo ti la ẹnu pé mo pè ẹ́ sórí bí mo ṣe cut fídíò ẹ yìí cut ibẹ̀ yẹn pé mo ní mo pè ẹ́ ju ẹ̀kan ṣoṣo lọ and ẹni tó bá dẹ̀ follow mi tó mọ̀ mí dáadáa tó follow story yìí á mọ̀ pé I said I called you once bí mo dẹ̀ ti pè ẹ́ ní once pé nǹkan báyìí mo fẹ́ mo ní Rotimi wọ́n ti ń ṣe I have it recorded mo ní àwọn people yìí wọ́n ti ń ṣe damage control mo ní ìyá 70 years tí wọ́n lọ gbé wá láti wá ṣe damage control yẹn pé fídíò tó ń ṣe yẹn ò dáa let us jẹ́ ká correct gbogbo irọ́ tó ń pa lórí màmá mo ní I would like to have a word with mama àti sister Funke pé you should give me their number that is all I ask and I never said mo pè ẹ́ àìmímọ̀rin mi kì í parọ́ why would I say that never mo pè ẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo and you didn't get back to me tó bá ní any issue tó bá fi pé nǹkan kan ṣẹlẹ̀ tó ò fi lè get back to me coxi demand to send me a text sister Maureen
mo ní máa send kíní yìí sí yín. Unfortunately nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, but you never come back. You didn't get back to me. Mo dẹ̀ rọra fi ẹ́ sílẹ̀. So saying it pé nǹkan tó dùn ẹ́ tí mo rí yìí ṣe ni pé ó lọ ń sọ pé mo pè é no Rotimi, mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ò sọ pé mo pè é o. I only came out and I said I called you once. Money, I came out and I said I called you once, and after that, mi ò dẹ̀ pè ẹ́ mọ́. And there's something I want you to know, and I will say it here. Mo dẹ̀ fẹ́ kí gbogbo. There's one thing I will not do. Tí n bá máa bá gbogbo èèyàn jà, it's not you, because one, àṣírí tí mo fẹ́ ká ó tú ló ń tú, so kí ni fẹ́ máa bẹ́ẹ̀ jà fún? Àyìn mo dẹ̀ fẹ́ kí àwọn Olú Alóye àtàwọn cohort ẹ̀ kọ́ fi pé àṣírí wọn ti dàrú, wọ́n ti ń bára wọn jà. No, níwájú ẹ̀ Ọlọ́run àti ènìyàn, I called Rotimi once, and I said I called him kò gbé, mo dẹ̀ send message, ó dẹ̀ pè mí padà fún ara ẹ̀. That is not as if ó dẹ̀ pè mí padà, and ìgbà tó dẹ̀ pè mí padà á dẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ ní okay kí n má worry, òun máa sọ fún wọn pé sister òun fẹ́ bá wọn sọ̀rọ̀ láti London. Ó dẹ̀ say ni pé àwọn ti competition, àwọn ti ṣe lè, mo dẹ̀ fine pé good. So mi ò ever wá sí orí platform mi pé mo sọ pé mo pè ẹ́ never. Done. Mi ò kò ṣe mí. But ṣe rí sister Bumi tó ń sọ yẹn, I am going to say something here. Mo dẹ̀ fẹ́ kí Rotimi kó mọ̀, because màá jẹ́ kí ìkọ̀kọ̀ kó yé gbogbo yín níbí. Mi ò mọ Bumi rí, mi ì mọ story Olú Alóye rí. Iṣẹ́ Olúwa, God bless you o. Mi ò ṣẹ́rí, my own is that nǹkan tó ń ṣe ni mo wá support. So mi ò dẹ̀ rí pé mo gbọ́dọ̀ tún máa bá no. Kì í ṣe pé mi ò lè dá ṣe nǹkan tí mo fẹ́ ṣe, but torí pé mi ò fẹ́ lọ ṣe lẹ́yìn ẹ̀. Mo dẹ̀ gbọ́ online nígbà tó ń sọ pé before anybody kọ́ tó lọ sọ báwọn sọ, ìgbà tó ń dẹ̀ dáhùn, as of the time I went to Rotimi, I have all my details in my hand, but I just want to fulfill righteousness. That was why mo lọ bá sọ̀rọ̀. Mi ò ever sọ pé o pè mí lẹ́ẹ̀mejì. You only called me, we spoke once, and that was all. And when I came on this platform, tó bá lè gbé jáde bí mo sọ pé mo pè ẹ́ bí mo ṣe ra cut ohun ẹ tí mo play yìí, tó bá lè gbé jáde, I will appreciate it, and I will come here pé mo wrong. Mi ò sọ pé mo pè ẹ́ mo ní I called you and you never get back to me, and that is nothing but the truth. Ìyẹn lọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ obìnrin tó ń pè ní Bumi yẹn, ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan tí bí èmi ṣe mọ̀ o. Mo ti ṣe story ẹlẹ́ẹ̀kíní, mo ti ṣe ẹlẹ́ẹ̀kejì. She saw my video. Ó ní àtàlẹ̀ èèyàn yìí, ó kú lè máa gbọ́ mi báyìí. Ó dẹ̀ wá sí inú inbox mi lórí TikTok. Ó dẹ̀ ní òun fẹ́ bá mi sọ̀rọ̀. Òun náà nìkan kọ́, a lot of people come to me to come and give me information. My own is to follow up and get the information. Ó dẹ̀ drop number, mo dẹ̀ follow number. As of this time, woman yóò fún mi ní information kọ̀ọ̀kan. Bumi yìí tó bá ń gbọ́,
think he said I said something that's not correct or something that's not right. I don't even know mi mọ̀ nǹkan tó sọ pé mo sọ. Mi rántí pé òun fẹ́ mo dẹ̀ sọ pé no I know. Pé mo ti confirm ẹ̀. So ìgbà tó dé ó dẹ̀ sọ fún mi pé mo dẹ̀ níta ni wọ́n wá ní òun ẹ máa gbọ́ o. Ó ní òun lòun help Rotimi. You see my phone everything ni wà ńbẹ̀. Woman yẹn ní òun ẹ mọ̀ pé mi ò kúkú mọ̀. Ó lóun àti Kọ́lá wọlé yẹn làwọn jọ lọ sí ọ̀dọ̀ àwọn màmá kìíní kí lórúkọ màmá Ìyábọ̀ ìyá Ìjẹ̀ṣà. Mo ní ó ní òun lòun lọ bá Rotimi fún ara ẹ̀ pé Olú Alo tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣó ti bá àwọn fámìlì ẹ̀ sọ̀rọ̀. Ó ní Rotimi sọ pé rárá. Ó lóun sọ pé ọmọ sáìdì ibẹ̀ lòun mọ̀ wọ́n pé òun lòun help Rotimi. Òun lòun link Rotimi with ìyá Ìjẹ̀ṣà. Ṣé ń gbọ́ pé ṣé ọ̀nà dey hear me o. Ẹjọ́ ṣe ń gbádùn mi o. Ìgbà tí èmi wá rí nǹkan kan online á pè mí sister ẹ ṣé o ẹ ṣeun gan o èmi lè ṣe tèmi. Eventually ó wá pè mí mo wá rí fídíò kan mi mọ̀yàn yẹn. There's one video I saw somewhere. Wọ́n wá play ohun woman yìí. Ṣé mo kó woman yìí ti bá mi sọ̀rọ̀ rí? Ó wá play ohun woman yìí. Ó wá ń sọ̀rọ̀ Rotimi the other way round and I was like, why? Ó wá di àárọ̀ ọjọ́ yẹn wá send message sí mi. Tó bá ń gbọ́ mi báyìí. Tó bá ń gbọ́ mi. Kó máa gbọ́. Kó comment tó bá ń gbọ́ mi. Ó wá send message sí mi láàárọ̀ yẹn. Bó ṣe mo ní why did you behave like that? Mo ní why tẹ́ máa fi lọ máa sọ̀rọ̀ Rotimi fún àwọn yẹn. Ó wá ní pé òun máa rò pé èmi ni mo ní èmi ni kíni mo ní ìgbà tí wọ́n lọ ń bá wọn sọ̀rọ̀ ò mọ́ ni mo ní èmi mi ò ń bá àwọn yẹn sọ̀rọ̀ mi bá wọn sọ̀rọ̀ rí mo ní bọ̀ ohun ẹni yẹn náà mo ní why will you do that? Immediately and I told her that what you did is totally wrong. Ó bá ní Rotimi promise òun lówó kò fún òun. So nǹkan tèmi bóun sọ ni pé ó wá ní òun lè bá mi lọ sí ara mọ̀kọ láti lọ ṣe investigation tí mo fẹ́ ṣe. Gbà tí mo dẹ̀ ti rí àwọn kọ̀ọ̀kan tí mo ti rí bó ṣe mi ò lò. She came back and said ìgbà wo ni mo ya Ninu. Mo ní mi ò ṣe mọ́ mo ní mi ò ní ìdí àti ṣe mọ́ and I didn't continue. Kò fún mi ní information kankan kọ́ ló ń fẹ́ mi ní information mi ìgbà information lọ́wọ́ ẹ̀. Because ó yẹ kó bá mi lọ sí ara mọ́kọ Èkìtì láti lọ ṣe ìwádìí kan ó wá bá mi òun ti ready. Mo ní no ó bá máa gbọ́ mi báyìí mi ò ṣe. Because ó ṣàlàyé everything fún mi mo wá ní pé pé why ẹ̀yin méjèèjì tẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀ṣà mo ní why do you have to go and talk to those people? Ó dẹ̀ ṣàlàyé Rotimi ṣe kiri kan mo dẹ̀ rọra mo ní but no matter what that was all. Ó dẹ̀ mo ní ó wá ní wọ́n block òun ẹyẹ èèyàn ẹ máa gbọ́ o. Ó ní there is a sister tó jẹ́ pé òun ni link òun pẹ̀lú Rotimi mi ò mọ̀ láàrin kí wọn. Ó ní sister yẹn lòun lọ bá òun béèrè lọ́ọ̀ pé òun sọ fún ọ pé kán mú nọ́mbà mi fún òun pé wọn ò fóun pé sister wá ní kóun lọ sí inú inbox mi kóun lọ fún message lẹ̀.
pé kí ló dé tóun fẹ́ fi bá mi sọ̀rọ̀. Immediately when I started talking, ó bá mi ó ní wọ́n bá òun jà torí pé wọ́n rò pé òun lòun fún èmi ní information pé òun fún mi ní nọ́mbà. No, òun ni mò ń sọ yìí, òun kọ́ ló fẹ́ mi ní nọ́mbà, òun kọ́ ló bá mi kò sọ̀rọ̀, òun kọ́ ni mò ń bá sọ̀rọ̀. Ọlọ́run dè mọ́, Ọlọ́run Elédùmarè mọ̀ pé rárá woman yẹn náà dẹ̀ sì wà láyé. Mo wá níbọ̀ ìwọ kọ́ ló fẹ́ mi ní anything náà, information tó wà lọ́wọ́ mi gan ìwọ ò mọ̀. So fún ẹni tó bá ń gbọ́, Bùnmi kọ́ ló fún èmi o, Bùnmi kọ́ ló fún mi ní information o, kò fún mi ní anything bọ́ ó ní wọ́n bínú sí òun, wọ́n bá òun jà ní àwọn fàájá pé òun wá fẹ́ mi ní information whereas kò dẹ̀ fẹ́ mi ní information. Ṣé ti rí bẹ́ẹ̀ jẹ́ gbọ́ dáadáa. So mo fẹ́ kí gbogbo wa ká wọ́n ní sàn láàrin, òun kọ́ ló fẹ́ mi ní information o, tó bá dẹ̀ mi ò òun kọ́, mo fẹ́ ràn kó bá mi lọ ṣe investigation ní ara mọ́kọ mo dẹ̀ later mo dẹ̀ wò pé no and I stop and I didn't use her. That was all. Bọ̀ ńgbà tèmi rí tí mo rí fídíò tó sọ tí wọ́n ń sọ mo ní ààbọ̀ why ẹ mọ̀ pé mi mọ ohun ẹ̀ mo ti bá sọ̀rọ̀ rí and I was shocked pé ha. So Rose mi ò o Bùnmi kọ́ ló fẹ́ mi ní information. Secondly, mi ò ever sọ pé mo pè é pé never, I didn't say so. So mo fẹ́ kẹ́ gbọ́ ibi ìbàyí dáadáa, Olu Alo lati ẹ̀ kó gbọ́ ibi dáadáa. Olu Alo ni mo fẹ́ kó gbọ́ o, Olu Alo ẹ gbọ́. And to all of you, tí ó fi pé ìgbà tí mo jáde tí mo ní ọmọ ò sọnù, tí mo ní Ìyábọ̀ ò sọnù, ẹ gbọ́ nǹkan tí bàbá ẹ gbọ́ bíbá yìí. Ìgbà tí mo ń listen tí mo nǹkan tó ní kí lọ gbọ́ lọ́dọ̀ Rótìmí yìí, ibẹ̀ ni mo ti gbọ́ ilé mu wá kí gbogbo wa jọ wò kẹ́ wá compare pẹ̀lú nǹkan tí mo sọ. Ẹ gbọ́ bí. Oh sorry. Bá dé wà lórí la. Lọ́wọ́ yìí, mo fẹ́ inú mi bá lò tí sísá Mọ̀rí Ìbàdéjọ́ bá dé wà lórí live video yìí. So that she will now understand. Ẹ̀kan péré tó pè mí pé Rótìmí o báyìí. She will now understand the reason why I couldn't get back to her. The only mistake tí mo rí ṣe ni pé mo lọ sọ pé ń pè ní severally pé mi down low kìnìkan. Every evidence to the house today. So it is not about fracas of blood. ẹyẹ èèyàn ṣe rí woman yẹn sister Bùnmi yẹn àti bàbá Major ló ń sọ̀rọ̀ yìí o. Conversation yìí is between bàbá Major yẹn àti sister Bùnmi lélẹ́yìí o. Bùnmi lórúkọ mi ọmọ bàbá ń fá lókè ọjà. Bùnmi lórúkọ mi ọmọ bàbá ń fá lókè ọjà. Ní fọ́ọ̀mù àbálá ń fá lókè ọjà. Bẹ́ẹ̀ ní fọ́ọ̀sì. Mi ò ṣe mọ ọmọ mi o. Ilé òkè gbélé mi kì wá ẹ̀mọ́ wá sílé lọ sí skùbọ̀ tẹ́wà ní kò gbogbo báyìí. Kó tó ní pé wọ́n padà sí Ìbàdàn bẹ́ẹ̀ ní fa. Ṣé kí ẹ lè wà sàn? Àwọn ọjọ́ ìgbọ́ ẹ̀kọ́jọ́ mẹ́ta sàn. Ẹ̀gbọ́n àtijọ́. Kì í ẹ̀fà ẹ̀ kú sàn. Kí ẹ̀ fà kí ló wà lórí. Ìbàdàn mọ̀ wà láì fà. Ok. Kì í ẹ̀fà ẹ̀ fà. Torí mo ti kọ́ wá pé fà. Wọ́n sọ bẹ́ẹ̀. Kì í ẹ̀fà ẹ̀ fà. Ẹ̀fà. Dáàdì mo gbọ́. Ẹ̀fà. Dáàdì wà mo gbọ́. Àwọn ọ̀gá kan lọ́wọ́ náà lórí àti àríyànjú lórí blọ́gà. Pẹ̀lú Ìyábọ̀. Bẹ́ẹ̀ àti Ìyábọ̀ àti àwọn ọmọ orúkọ náà. Mo ti ìṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀
lọ́dọ̀ kíńkàbọ̀ àwọn ti tẹ́ kí ara ọmọ òjò yìí yẹ wípé kìíní ọmọ. ẹ̀yin èèyàn kẹgbọ́n kan tí bàbá yẹn sọ bàbá méjọ yẹn kí ni bàbá yìí sọ ń bì ṣé ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé ẹ gbọ́ ó ní ọmọ ò sọnù ẹ̀yin èèyàn mi ṣé ẹ gbọ́ bì ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́ àbí èmi nìkan ni mo gbọ́ ni. hello ṣé kí n rí wáì ní ẹ̀ka ẹ gbọ́ ṣé ẹ gbọ́ ẹ bá mi power tap o kí ni bàbá yẹn sọ fún ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ náà ẹ dáhùn very clear kí ni ó sọ kí ni mo sọ fún yín nígbà tẹ́mi dé láti gbà ṣé rí àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa wọ́n ní sàn láàrin o kí ni bàbá yìí sọ ń bì tẹ́ bá wo conversation tó wà láàrin bàbá the voice is not clear ìfẹ́ adé màá tún play ẹ̀ ó clear bàjẹ́bàjẹ́ ó clear dànù ó clear ẹ jọ ṣé ó clear ni Ademola the child is not missing God bless you. àwọn ti tẹ́ kí ara ọmọ òjò yìí yẹ wípé kìíní ọmọ òjò ló ń bá fún ọkọ ẹ̀ èèyàn burúkú ni àgbàyàn ni kìíní. ẹjọ́ ẹ̀yin èèyàn mi ṣé ẹ gbọ́ bí rẹ. ọlọ́pàá ti ṣe nǹkan ìyẹn bá sá láti ní ìyá ọ̀gbìn tí pọ́blẹ́mù ti ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ wá ní káyọ̀ wá kó gbogbo ẹ̀ wá bá ẹ̀yìn ní ẹ̀yọ́ ń gbé dájọ́ adẹ̀ lóde ìkẹ̀kan bí dáadáa ti rí kan lẹ́tà mo ní gbogbo kò ní rí fídíò kan rẹ̀ nọ́mbà àwọn yẹn ló ń lò bọ̀dẹ̀. ẹ̀yin èèyàn ṣé ẹ rí nǹkan kan mú bẹ̀ bàbá yẹn sọ fún gẹ́ẹ̀ yọ pé tí gẹ́ẹ̀ yìí ó jọ ẹni tó ti bá bàbá yìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí mo fẹ́ mú nǹkan kan jáde bẹ̀ ọlá great thank you for the gift ẹ ṣé mi mo mọ̀ye lè dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á máa bùkún yín ọwọ́ yín á máa lọ sókè o ẹ jọ̀ọ́ gẹ́ẹ̀ yìí kò tí woman yìí ò tí ì lọ sí Èkìtì o